olóyè Sunday Igboho ti sọ̀rọ̀ o lórí ìkọlù tó ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ tí àwọn agbésùmọ̀mí fi jí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọléèwé gbé kódà tí wọ́n tún pa ọ̀gá tíṣà kan bẹ̀. Mo fẹ́ kẹ́ wá lọ gbóhun tó lóyè Sunday Igboho sọ àti ìgbésẹ̀ táwọn kan fẹ́ gbé lórí ìṣẹ̀lẹ̀ yìí nílùú Ògbómọ̀ṣọ́ nílùú Ọ̀yọ́ lápapọ̀ ẹ wá lọ gbóhun tí wọ́n sọ. ìṣẹ̀lẹ̀ lọ́yọ̀ọ́ máa lọ ọbẹ̀ mo ti rẹ́dì láti bí ìjẹta àwọn ọmọ ti dúró wọn jẹun mú kájá kára àwọn èèyàn tó máa ń pọ̀ gidi àwọn tó wà ní ilé 500 tó ń jẹ́ àwọn ní àwọn ọmọ ìwọ̀n kan abẹ́ lọ agbára tó wà lẹ́ ní kanisu káwọn fi work on it ọmọ ìjẹpẹ́ akẹ́dẹ́dẹ́ mọ́ rìn kiri inú gbó yẹn wọ́n tó sọ fún mi nìyẹn mo ní kí wọ́n yá fọ́ sínú gbó yẹn káwọn tààrù kiri wọ́n ní nóò pé èèyàn wà òkè kéde káwọn investigate tí àwọn pípọ̀ yẹn sápamọ́ sí bẹ́ẹ̀ ni nígbà àwọn la fẹ́ support ká ní sùúrù kájọ sí ni àwọn èso ọ̀lẹ́ o wàláì mi fọlọ́ múra lẹ́yìn ilé ìdẹ́rẹ́ tí a bá ti kọ́ńtà àwọn tẹ́ ìwé òlì ṣẹlẹ̀ mọ́ wàláì tó bá ti fẹ́ mi ní instruction tó bá ti fẹ́ mi ní ọ̀dà tó fẹ́ fẹ́ mi wọ́n fẹ́ mi lẹ̀ pẹ̀lú àwọn tèmi káwà nù gbó yẹn ká mọ́nítọ̀ fẹ́ ìwé òlì ṣẹlẹ̀ mọ́ tọ́ra máa mọ́nítọ̀ gbogbo ní oko àtẹ́ni wíyẹ̀ ọlọ́run bá ń gbọ́ kí ẹ ṣe pé mi fẹnu sí o mi fẹ́ lọ fúnra mi ní ìdẹ̀bẹ̀rẹ̀ owó kankan gọ́ọ̀mẹ̀ntì ò lè sọ pé mo béèrè owó láwọn mo ti múra pẹ̀lú abẹ́rẹ́ owó kankan kálukú fara ẹ̀ lẹ́ni àbí mo fi lówó mọ́tò wá bí ṣé mo fi lówó ọ̀kadà dé mi kálukú náwó ara ẹ̀ wá bí wá bá mi pé bàbá ẹja lọ bẹ̀ wọ́n dẹ̀ rí pé mò ń pè mo dẹ̀ ń pè gba àwọn bàbá wa àwọn náà ń pè gọ́ọ̀mẹ̀ntì wọ́n ní ká ní sùúrù pé àwọn Fúlàní yẹn yin àwọn kankan àwọn fẹ́ kọjá pé àmọ́ lọ wọ́n mọ̀ fi kíní bọ́ǹbù yẹn sáwọn yẹn lé sí káfara balẹ̀ káwọn investigate in fact ọ̀gá àwọn DSS yẹn ti try àwọn ó try ọ̀gá àwọn DSS yẹn try gan ó ń pè wá ó ń monitor wa ó sì lọ pé káwọn stand by àjọ sí i ó dẹ̀ monitor bẹ́ẹ̀ láwọn instrument tó dá látàárọ̀ lè máa ti ń pè so wà láìpẹ́ láì jìnnà á mọ̀ bí táwọn ọmọ yẹn wà ọlọ́run bá ọdẹ bá dáàbò bò wọn yóò dúró làwọn èmi ò tẹ́mi náà ń kéré àti tẹ̀sí ẹ tètè fún alágbára lórí security yẹn kíákíá àwọn ọmọ ti stand by so mo dẹ̀ mọ̀ pé láìpẹ́ láì jìnnà agbára bàbá Tinubu ká bàbá kan ń wo pé ọmọ sọ lẹ́nu ni ìṣètò ẹgbẹ́ wa tẹ̀ ń sí nílẹ̀ Haúsá lọ́dọ̀ yín bẹ̀ ní kẹ́ fi mọ́ ẹ mọ̀ jùkọ́ dọ́dọ̀ tí wàá ń bí àwọn ìsara yín àìsàrà wọn iṣẹ́ wa ni iṣẹ́ ni Yorùbá mọ́ ń ṣe àwọn èsì mọ́lá ti ń tọrọ bára ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ adẹ́kọ́lá yóò bá ìkínáàbò yẹn ara àwọn ọmọ àlẹ́ Yorùbá kẹrẹ́ sọ́ńtẹ̀ láwọn Fúlàní tọ́jọ́ sẹ́ bí yẹn ò ṣùgbọ́n àjọ mú wọn pọ̀ ni so mo fi àsìkò yìí mo fi bẹ lọ́wọ́n fún gbogbo àwọn tí ìdílé wọn fẹ́nu tó ṣẹlẹ̀ yẹn ọlọ́run bọ́ dó làwọn ọmọ yẹn yóò dà bù mí fẹ́ra mi ilẹ̀ láti lọ sí béèrè owó ṣùgbọ́n gómìnà ìbò tún ti bẹ̀rẹ̀ ó tún ti ń dápá wú àtàwọn tí ń tẹ̀lé wọ́n tún ti bẹ̀rẹ̀ níyàwó ọ̀rọ̀ àwọn Yorùbá sọ bẹ́ẹ̀ láti pèsè wọ́n sọ bẹ́ẹ̀ láti pèsè láti dúró táwọn bàbá tó ní ká bó sòrò káṣí káwọn tó bàbá mi Olúgbọ́n ní àwọn ń tó ní ìfarabalẹ̀ ọ̀rọ̀ mi fẹ́ sún bàbá ń gbà pípé pọ̀ tí mo pe bàbá Olúgbọ́n torí ìlú bàbá níbẹ̀ mo sá ń pe bàbá lẹ́la bàbá ẹ̀jẹ̀ mọ́ fún bẹ́ẹ̀ sẹ́ẹ̀ níṣẹ́ ìṣẹ́jú mo pe bàbá Olúgbọ́n tí bàbá lè testify wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ kọ́ra wọn ṣe mítìn lánàá pẹ̀lú gọ́vnà wọ́n ṣe mítìn tó pẹ́pẹ́ òru náà tó parí mítìn pẹ̀lú gọ́vnà lánàá wọ́n á ní gọ́vnà sọ pé àwọn ọ̀fẹ́ kákẹ́dé ní wọnú igbó yẹn lákàmọ́ orúgbó kiri tó jẹ́ pé ànímọ̀bí tó wà káàtó mọ̀ sàwọn yẹn lẹ́sìn ṣùgbọ́n ká jẹ́ kí wọ́n dictate ibi tí wọ́n dúró sí then kí wọ́n káwo bá ṣe fẹ́ rìnrìn yẹn so tá a bá dẹ̀ ti ṣẹ̀yẹ́ tán ọmọ pé gómìnà náà support wa tí ló ní ṣẹlẹ̀ mọ́ tábìlì káńkọ̀ gbogbo tó bá jẹ́lẹ̀ wa táàdẹ̀ fa àwọn ìṣẹ̀lẹ̀ ọmọ ìjọba yẹn so gómìnà ti gbọ́ ti yóò sì fi àbọ̀ ọmọ ìyá àtìyá rẹ̀ lẹ̀ tọ́rọ́ lọ́wọ́ wọn dúró pẹ̀lú àwọn náà gbogbo nǹkan tá à ń béèrè fún tó bá jórí òdúdú lẹ́wà ọba tó ní mí yóò kó sí gómìnà yóò ṣe fún yín ṣùgbọ́n tẹ bá dúpẹ́ ìgbàgbọ́dé Fúlàní fún wa tó rámọ̀ tẹ́kùn lè bẹ̀rẹ̀ ayé ń sìn ẹ̀jẹ̀ ní òfin yín lówó wọ́n fi àjẹ́ pé sọ̀rọ̀ kan ó bí wọ́n ń bá tó bá jẹ́ pé ọ̀rọ̀ àpọ́nmẹ́ntẹ́ lásán lẹ́ka sọ tó ń bínú sí yí sí gómìnà yóò lùkùn tó yìí yóò lè bá yín sọ̀rọ̀ yóò dẹ̀ ṣe dáadáa ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ lọ gbàbọ̀dé fún àwọn Boko Haram ẹ rí lísì wọn Ọlọ́run ní lísì wọn bàbá ọmọ rẹ̀ yóò dó tì ọ́ gómìnà ó fi mọ̀mọ́ rẹ̀ lẹ̀ láìpẹ́ ó máa wá bá mi gé dáàdì mi wọ́n ti fi mọ́ mi ilẹ̀ àti dáàdì mi ó sì máa rí ìsìn láìpẹ́ torí mo mọ gómìnà yẹn èèyàn dáadáa ni ó dẹ̀ máa ń bá a balẹ̀ ó dẹ̀ máa ń listen mo fi Ọlọ́run búra pé nígbà tó bá fi tó ẹni ní Thursday by Monday gómìnà ọ̀rọ̀ ẹni yóò ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yẹn mo dáadáa mo dẹ̀ máa tó ní general wọn yẹn lọ́ọ̀yà mi ni àjùlọ yẹn lọ́ọ̀yà mi ni yẹn dáadáa dẹni bàbá yẹn kọ́ fóònù mi dà ẹ jẹ́ ń pè wọ́n tí fóònù wọn bá lọ́ọ̀ṣì wọn máa gbé ẹ̀rí pé yóò gbé.
ẹ̀dẹ̀ kú ìfọmọnìyàn ṣe gbogbo ọmọ Yorùbá pátápátá ní tilé toko mo kí yín gan gidi ẹ kú ìrọ́jú ẹ̀dẹ̀ kú ìfọmọnìyàn ṣe àmọ́ ó kù níbọn ró nítorí pé ibi tí ọ̀rọ̀ òṣèlú Nàìjíríà lọ a ní láti rí wá ọgbọ́n mọ́ ọgbọ́n ká kọ́ ìmọ̀ mọ́ ìmọ̀ pẹ̀lú òye gidi tó pé lórí ọ̀rọ̀ bàbá Tinubu àti àwọn Fulanis. The return of Fulanis tá bá lè make any small mistake, the return of Fulanis will kill a lot of Yorubas. Mo mọ̀ pé a máa dùn ẹ̀yin kan lọ́kàn pé kí ló dé tí gbogbo nǹkan fi wá burú jáì báyìí. Mo sọ fún yín gbà pé òye làgbà ń wò. Àwọn pípò yìí wọ́n fẹ́ kí Tinubu bàbá wa Ahmed wọ́n fẹ́ kán lọ second time ni o. Wọ́n bàjọba wọn jẹ́ ni o. Tẹ́ bá rí ní this time around, tẹ́ bá rí nígbà Muhammadu Buhari, ẹ rí pé Dangote ò ever sọ̀rọ̀ wípé òun share owó sìmẹ́ǹtì pẹ̀lú gọ́ọ̀mẹ́ǹtì ni. Ó wọ́n gbà yẹn náà kí Muhammadu Buhari tó kúrò lórí ipò. Tẹ́ bá ní ṣàbòsí ẹ ti ń ra sìmẹ́ǹtì ní 9,500 10,000 torí mi náà wà nínú àwọn tó rà. So therefore àwọn pípù yìí wọ́n mọ nǹkan tó ń ṣe. Ṣé rí Fúlàní tí ẹ bá ń bá Fúlàní ṣe ọ̀rẹ́, gbogbo àwọn ọ̀rẹ́ tá máa bá yín ṣe lọ̀rẹ́ tó máa fi achieve nǹkan lọ́wọ́ yín, but ó prefer kó máa fún yín lówó. Fúlàní wọ́n máa fún yín tó bá fẹ́ báyàn láyé jẹ́, wọ́n mọ̀ nípa bribe. Tẹ́ bá rántí kí Muhammadu Buhari náà tó wọlé, ẹ rí pé X-Men ló fi ṣe advertisement campaign election pé òun máa against. Even nínú poster ẹ̀ nígbà yẹn tó fi ṣe campaign, torí mo rántí ní Kẹjà nígbà yẹn ó náà máa against X-Men. But ìgbà tó dé ṣe mọ iye Yorùbá tó -1 ṣá, ṣe rántí ọmọ Yorùbá tó minus, ó yẹ ọmọ Yorùbá tó minus, ṣe rántí. Fúlàní máa gbalẹ̀ ìtàn tá a bá be careful torí pé wọ́n ti kó jìnnìjìnnì àti fòyà bá àwọn olóṣèlú wa àgàgà àwọn tán jẹ́ Yorùbá bẹ̀. Ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ lánàá tí mo fẹ́ sọ nílé olóyè Sunday Igboho tí mo witness. Olóyè Sunday Igboho every minute every seconds lolóyè Sunday Igboho ń pè, every seconds náà dẹ̀ ni wọ́n ń pe olóyè Sunday Igboho wọlé. Lórí kíni olóyè Sunday Igboho ní bí mo ṣe délé lánàá àwọn ọmọ ogun tí mo bá lé máa tó 500 plus, èrò máa pọ̀. Di sí tí mo sọ̀rọ̀ yìí nǹkan tó wà nílé olóyè Adéyẹmọ tí nǹkan yẹn bá yàwọ̀ gbó, táwọn yẹn bá yàwọ̀ gbó, tán bá yàwọ̀ gbó, kí má parọ́ tàn yín, Fúlàní á mọ́ fẹ́lẹ́fẹ́lẹ́ tàn ní kọ ẹyọ kan. Gbogbo ẹ̀yin akọni, gbogbo ẹ̀yin jagunjagun, gbogbo ẹ̀yin youth tẹ́ jẹ́ ọ̀dọ́ àti olórí ọ̀dọ́ lápapọ̀ tẹ́ dúró tán, ojú kò ní tì yín o. Mo wọlẹ̀ lánàá orí mi wú, mo wọlẹ̀ lánàá ara mi dìde, mo wọlẹ̀ lánàá ọkàn mi sọ̀rọ̀, mo wọlẹ̀ lánàá mo rẹ́rìn, mo wọlẹ̀ lánàá mo sunkún. Èrò rẹ̀ wọ́n ti gbáradì. Máa bẹ̀ bàbá Tinubu, ẹ má fi ìtìjú kárùn rárá, ẹ pàṣẹ fáwọn ọ̀dọ́ tó bá jẹ́ pé ó wù yín láti dá ẹ̀mí àwọn èèyàn kúkúrú dúró láti tẹ́ bá fẹ́ pa àwọn èèyàn mọ́. Ẹ gbàgbé pé ẹ associate mọ́ Gúnmi pé bóyá nǹkan bẹ láàrin yín dádì. Àwa mọ̀ nítorí pé inú òṣèlú nìyẹn wà. You are never and you can never make mistake. Inú politics nìyẹn wà nítorí pé téèyàn bá ń wá agbára, àwọn tó bá wà ń di agbára yẹn lèèyàn máa ń lọ́sẹ̀ mọ́ láti débẹ̀. Àwa náà mọ̀ nípa òṣèlú, mi ò gbọ́dọ̀ ṣe bí novice láàrin yẹn. Àmọ́ bàbá àsìkò ní tí nǹkan tẹ́ gbé dání ò gbọ́dọ̀ bọ́mọ yín lọ́wọ́, tílẹ̀ Yorùbá ò gbọ́dọ̀ bàjẹ́ lọ́wọ́ yín. Ẹ fún olóyè Adéyẹmọ láṣẹ fún ara yín látòkè. Torí tí olóyè bá sọ pé káwọn take a step, irọ́ ò dáa, wọ́n á ní Sunday tó ti dé. Wọ́n lè ní innocent gan-an wá pa pé kí n ṣe àwọn Fúlàní bandit. Torí gómìnà Ọ̀yọ́ state wọ́n mọ̀ sí bí olóyè Sunday Igboho ti ṣe take a step. Olóyè Sunday Igboho ti ṣetán láti take a step, àmọ́ gómìnà Ọ̀yọ́ state mọ̀ sí bí olóyè Sunday Igboho ti ṣe kúrò nílé. Bẹ́ẹ̀ni, àmọ́ mo sọ yẹn náà kó lè kálukú lọ fi òye gbé. Ṣé rí àwọn bandit wọ́n ti kó jìnnìjìnnì bá àwọn olóṣèlú yìí. Àwọn olóṣèlú yìí náà ká sọ pé bóyá wọ́n ń ṣàpapín nínú kidnapping kìíní yẹn ni mo lè pè torí ojú tí mo fi wò ó clear gan. Gúnmi sọ̀rọ̀ kan
knowledge about all this? Is it that the government does not have the power or the equipment to know where these terrorists are, to tackle insecurity? The government knows every terrorist by name and by location. I don't go hello. I don't go to the... Ṣé gbọ́ nǹkan tí Gumi sọ? Gumi ní all politicians know the bandits and by their name. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò rújú bí kú ilé ò bá pani tòde ò lè pani. Àmọ́ torí ẹni dáadáa tí bàbá Tinubu jẹ́ ló jẹ́ káwa sọ̀rọ̀ yìí pé bàbá tẹ́ ẹ̀ bá nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá ẹ̀ lè rìlíìsì ọmọ yín. Ọmọ líle òde lè wà nílùú káwọn ọmọ líle kan máa wá láti ta wá máa kógun jà wá kò possible. Ayé á máa wo oníkálùkù bí ọ̀lẹ ni. Ẹ pàṣẹ president ẹ má fọ́ bàbá Ọlọ́run wà pẹ̀lú yín gidi gan. Ẹ má fọ́ bàbá ẹ má fọ́ àwa ọmọ ìlú á wà pẹ̀lú yín gidi gan. Àsìkò tí àṣẹ wà lọ́wọ́ yín ilẹ̀ lè pàṣà the return of Fulanis ó máa burú jáì gan tá a bá make a mistake yẹn. Tá a bá make a mistake the return of Fulani ò ń ṣe ẹni tó yẹ kó máa bá wa ṣe. A sọ fún ẹ̀yin aráàlú nígbà yẹn tẹ́ ń pariwo nísìnyí pé wọ́n ń pa yín a ní kẹ́ ẹ má jẹ màálù mọ́ ẹ má ṣe ẹ̀sìn kankan mọ́ ní Nàìjíríà yìí ẹ kàn jí kẹ́ bẹ́lẹ̀ dá yín sọ̀rọ̀ bí bàbá wa Ọ̀rúnmìlà ṣe jíwèé bọ́yẹ ṣàlàyé fún wa nìyẹn. Kò sí anybody tó lè gbà ẹ́ là orí ni ẹlẹ́dàá ẹni lè ní bá sọ̀rọ̀ kórí ìwà ẹlẹ́dàá wa kó gbé wa. Wọ́n ní tí ọ̀nà bá dí tán wọ́n ní kẹ́yẹ borí tẹ́yẹ bá borí kẹ́yẹ ṣínà ọ̀nà àṣí tẹ́yẹ bá ṣínà kó bá gbà ṣe ìmùlẹ̀ àgbà ọ̀rọ̀ ayé àádọ́dídí àríbá ti ṣàrọ́nà gbígbà mi fẹ́ lọ fà bí ẹ kí n ra ṣọ́ọ̀tì ẹ̀ báyẹn. Ẹ̀yin èèyàn mi ẹ má tanra yín jẹ nílẹ̀ Yorùbá mọ́ tẹ́ ẹ bá padà sílé ẹ lè mọ ohun tó dáa yàtọ̀ sóhun tí ò dáa wọ́n sì pa yín tán wọ́n lè pè mí torí gbá náà pa ẹnìkan kì í pa ẹ gbò mí lórí ìdúró ẹ ti mọ̀ pé wèrè kan lélẹ̀ wèrè tó kọ́ fáàmù gidi kò sí ewé tó kọ́ fáàmù gidi tó lè da gbogbo Nàìjíríà rú kí ní burúkú tó jókòó yìí ẹ bá dá òtún ẹ o mo mọ̀ nǹkan tí mo ń sọ ẹ̀yin náà dẹ̀ mọ̀ nǹkan tí mo ń sọ so ẹ ra wọ́n lè pè mí láíláí àfẹ́ tí ń bá padà nù ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ ó ní mo máa gbà kọjá mo sì rẹ́rìn ní ìkókó kí n kó nǹkan sára bọ̀ mo rẹ́rìn ẹwà ẹni tó pa mí ni pé oromádìyẹ ò máa wo di babaláku bàbá rẹ̀ ló máa ṣá tó bá dìgbà yẹn náà. Ẹ wo ẹ̀yin èèyàn mi ẹ padà sílé tẹ́ bá mọ̀ nípa ara yín dáadáa lọ́rọ̀ ayé ara yín lè lójútùú mi ò ní sọ jù yẹn lọ. Bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ̀yin lẹ́ ń bẹ lókè ẹ pàṣẹ àwọn ọmọ ogun dúró tán mo sì mọ̀ pé àwọn ọmọ ogun tó wà nílé olóyè yẹn wọ́n bọ̀ ni wọ́n ti dé tán bá dé bàbá yìí fún ara yín mọ̀ kò sí nǹkan tó ń bọ̀ lókè tílẹ̀ ò gbà bandit kẹ̀ ta ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní book is haram wọ́n ní kẹ́ mọ́ kàwé mọ́ book is haram wọ́n ní kẹ́ band yẹ that is bandit ìtumọ̀ nǹkan tó ń pè ní bandit nìyẹn terrorism wọ́n ní book is haram òun lẹ́ ń pè ní Boko Haram book is haram bandit adẹ̀ lajú kalẹ̀ adẹ̀ ń kọ́ wọn yín lọ léèwé wọ́n wá lọ ń pa wọ́n mọ́ bẹ́ẹ̀ wọ́n á wọnú church wọ́n á pa wọ́n àwa tá a ní ká mọ́kẹ́ má ṣẹ̀sìn kankan mọ́ tí wá yé wa torí tẹ bá kọ́kọ́ dúró sílé náà bá kọ́kọ́ parapọ̀ tá a kọ́kọ́ study ara wa á mọ̀ the next move. Àbọ̀rọ̀ tó fọmọlúàbí mo sì mọ̀ pé ẹ̀yin bàbá mi á gbóhùn mi ṣàṣẹ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin leaders Ondo State tẹ́ tètè tọ́nà mo dẹ̀ mọ̀ pé láìpẹ́ láì jìnnà wọ́n máa release máa nìyẹn mo dúpẹ́ lọ́wọ́ olóyè Adéyẹmọ akọ́nilẹ̀ Yorùbá akọ́nilẹ̀ Oòduà ẹ̀ ní rámáyé bàbá mi turn up lórí kéèsì yẹn wọ́n lè ṣe dáadáa síbẹ̀ Kai simple and intelligent man understanding and orientation man full of wisdom smartest man olóyè Sunday Igboho ló ń jorúkọ yẹn ìbàrẹ̀ aládìkún ìbàrẹ̀ ọmọ aládìkún bàbá òkèrè rárá ó lọ fà ẹjẹ ń dánú lé ń bẹ̀ ó dàbọ̀ for now.